single mother yà kò sẹ́ni tó máa fetí gbọ́ pé wọ́n rèpù ọmọ kékeré tára ò ní ta. bó tí ẹ rí dájú tí dókítà tó ṣe tó jẹ́ bíi Adétóun ṣe bí wọ́n rí dájú wọ́n dẹ̀ ṣe àyẹ̀wò sí i ni wọ́n mọ̀ fi dá irú ọdún yẹn fún. ǹjẹ́ yín mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà lè jáde ó jáde tán ó mọ̀ yà yín lẹ́nu. kẹ́lẹ́ bá a mọ̀ pé ẹ̀wọ̀n tẹ́ ẹ fi sí wọ́n sèvù ẹ̀mí bàbá Ìjẹ̀ṣà nítorí ẹ lè rán Ayákìlà lọ pa. ẹ lè rán Ayákìlà lọ pa torí ògo tó wà níwájú bàbá Ìbàdàn tẹ́ ẹ fẹ́ kó tẹ̀ lọ́wọ́. ẹ wá dúró kọ́ńtíráàtì tọmọkùnrin ti gbà. tẹ́ ẹ sì mọ̀ 1 ẹ fẹ́ kó mú ìmọ̀ra ẹ sì fẹ́ máa bá sùn lọ́kọ̀ọ̀kan kẹ́ ẹ máa pín bá sùn. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa ń fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. eléyìí tá a mú wá lónìí gbáǹkọ́gbì ní o ó yá ẹ jẹ́ ká jọ wò ó ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ́ fi bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. pírínsẹ́sì olégbò tó jiná ni wọ́n tọwọ́ bọ̀ egbò yẹn ò lè jiná láé. ọ̀rọ̀ kan máa yà mí lẹ́nu o mo rí tí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí ò fẹ́ tán lẹ́mọ̀ ṣé ẹ fẹ́ pa bàbá Ìjẹ̀ṣà ni abiyín léèrè àtẹ̀yìn àgbà tẹ́ ẹ ti di grandpa àti tí bàbá Ìjẹ̀ṣà dó náà tí ń dì náà pé bàbá Ìjẹ̀ṣà ó fẹ́ rẹ́ẹ̀pù ìwọ tó sanwó pléènì láti London wá sí Island fún bàbá Ìjẹ̀ṣà pé kó wá kó kọ̀ǹpútà o kó wá kó kọ̀ǹpútà tó lò mọ́ o sì ti sọ́rí lórí pílátífọ́ọ̀mù rẹ pé o mọ tún kọ̀ǹpútà ṣe ìwọ ló ní ó wá kó o ṣe gbogbo ẹ̀ ìdúró rẹ̀ lásán tó rí o ti tọ̀ sára o sì fún yàrá ipe kó máa bẹ́ẹ̀ gbé níbẹ̀. ẹ̀yin tẹ́ ń dájọ́ lórí nẹ́ẹ̀tì ẹ béèrè ń gbọ́ kó kọ̀ǹpútà ó fi kọ̀ǹpútà gbókó lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà ẹ ṣe yẹn léní ó wá jáde ó sọ fún yín pé bàbá Ìjẹ̀ṣà fẹ́ rẹ́ẹ̀pù un tó jẹ́ ìwọ ló invite èèyàn pé kó wá ó tún ẹ fi ọ̀rọ̀ ìsílàkà yìí tẹ́ ẹ bá fẹ́ kí lọ́ọ̀kàmà kó dúró lórí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ká yín sókè bí ẹran sunsun tẹ́ ń sọ̀rọ̀ sí bàbá Ìjẹ̀ṣà anyhow ẹ rántí pé ẹ bímọ yín ọ̀rọ̀ tí ìṣètọ́mọ yín Ọlọ́run ò ní dìrù gbogbo ẹ̀dá láyé yìí ó ti ní àkọsílẹ̀ o ó sì ti níbi tó máa gbégbà láyé yìí ẹlòmíì ò lọ kàwé ìwé yẹn kọ́ ló máa fi jẹun o ẹlòmíì ò kọ́ mẹkáníìkì yẹn kọ́ ló máa fi jẹun o ẹlòmíì yóò kọ orin kì í ṣorin yẹn ló máa fi jẹun o ọ̀nà míì ni ò kẹ́ ẹ lọ rántí o wípé àkọsílẹ̀ oníkálukú ti wà kò sì sí ẹ̀dá láyé tí ó bá ga tí ò bá rí àdúrún mọ́ tàbí kí ìjì ayé kan gbé kó máa wà lóòótọ́ ìdájọ́ wà òfin sì wà lórí gbogbo nǹkan téèyàn bá fetí gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ adọ́ọ̀tì tán bá ilé fetí gbọ́rú ẹ̀ ojú òótọ́ ó jẹ́rọ́ wọ́n sì fi onítọ̀hún pamọ́ ẹ wàá rò yẹn ó wá lọ ó dé lẹ́yìn ìgbà kó tó lọ ẹ̀yìn náà worú dìde táwọn olórí burúkú bíi 4 tán ṣara wọn jọ tán bẹ̀rẹ̀ sí ní pa lórí ọmọkùnrin ipe àfi kó kú ni tàbí kó lọ ẹ̀wọ̀n ni bí wọn ò bá rí ṣe lẹ́kọ̀ọ́ wọn ò gbé lọ Àbújá bí wọn ò bá rí ṣe l'Àbújá wọn ò gbé lọ Kùdùsì wọn ò gbé lọ sí Italy wọn ò gbé lọ sí Germany wọn ò gbé lọ Amẹ́ríkà lọ dájọ́ instead kàkà tí wọn bá ipá tí wọn dẹ Ayákìlà sí ẹ wo ọ̀nà tí adájọ́ gbé gbà bọ́n ṣe fi pamọ́ yẹn ló dáa ṣé ẹ rókó nídìí ọmọ yìí gbà wọ́n bá ṣeré ìgbà tán jọ ń ṣeré tiẹ̀ ní káwí ọmọ yẹn ló dì mọ́ ṣé ẹ bá lórí ọmọ yẹn ẹ tún gbé yẹn tì ọmọ yẹn ẹni tó sì ń bá a sùn nínú ilé yẹn princess mọ̀ ọ́n kì bá a sunkún bí egbére kó máa sọ pé gbà náà egbò tó ti jiná ni wọ́n ń tọwọ́ bọ̀ egbò yẹn ò ní jiná princess láyé ẹ̀ greeting contest tí ó pa ọ́
lẹ́dánwò lára bàbá Ìjẹ̀ṣà yìí. ǹjẹ́ ẹ ti gbọ́ dọ́là mi ò gbà pé bàbá Ìjẹ̀ṣà ó rẹ́pù ọmọ yẹn bẹ́ẹ̀ ṣe lórí Naira Marley náà nìyẹn. mo dúró wọn lè ipò nǹkan ẹni pa ọkọ rẹ̀ wà lórí ìjókòó tí ń tẹ̀lé yín lẹ́yìn tẹ́ǹdẹ̀ ń fi ọmọ yẹn gbowó ẹ̀dẹ̀ lẹ́ni tí ò sí nílùú ló pa á. ẹ rántí àtúbọ̀tán rabọ̀rabọ̀ òun kọ́ mẹ́bẹ̀ ń lọ bẹ̀bẹ̀ lábẹ́lẹ̀ ni ọpẹ́lọpẹ́ very dark man ló tún náà àṣírí yín. ìwọ ọmọ mi Jíò Adétóhùn tó jẹ́ pé òkú ní máa fún wọn ní ìran ní rírí òkú ní máa bá wọn sọ̀rọ̀ tiẹ̀ òkú tó wá bọ̀ sọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀gbọ́n rẹ bó o ṣe ní babaláyé mọ́ tó jẹ́ brọ́dà rẹ tó tiẹ̀ jẹ́ pé òun tó jẹ́ dókítà tí ń bá ọmọbìnrin yín sùn ọmọ ọ̀dọ́ wọn sùn dáadáa títí ọmọ yẹn wọ́n sì lọ tẹ́ẹ̀sì ẹ̀. ǹjẹ́ tó bá jẹ́ ìlú èbó ni ti bàbá Ìjẹ̀ṣà yìí wọ́n gbọ́dọ̀ tẹ́ẹ̀sì ẹnu itọ́ ẹnu bàbá Ìjẹ̀ṣà àti itọ́ ẹnu ọmọbìnrin yẹn wọ́n ò fi ṣe DNA kan fi rí dájúdájú kódà kó jogún ọdún. ìyẹn ní abẹ́ rẹ̀ tẹ́ ẹ ní wọ́n fi kọ́kọ́rọ́ bọ̀ láàrin ọdún 4 ó yẹ kán gbọ́mọ yẹn lọ sí hospital nìkan wọ abẹ́ wọn ò mọ̀ ṣe yẹn ṣé kán wá jẹ́ kí ayakila kó pa á ẹ sì ti ṣe sẹ́tọ̀ ẹ wò ó ẹ jẹ́ kinní kan ìyá ni bẹ́ẹ̀ jẹ́ láàárọ̀ ẹ jẹ́ lálẹ́ mi ò mọ bàbá Ìjẹ̀ṣà rí ẹjọ́ kà ńlẹ̀ dá fún arákùnrin ẹjọ́ kà ńlẹ̀ fi lé ọkùnrin lórí. Ìyábọ̀ mo fẹ́ bi ọ́ léèrè ìwọ náà ló sọ nígbà tó fi ń bínú o ní wọ́n ti rẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀mẹrin rí. fídíò wà lọ́wọ́ tèmi o fídíò wà lọ́wọ́ tèmi tí mo lè gbé jáde fún ẹ. ibi tí wà Adétóhùn ti ń fọ́kẹ́ àtàwọn ọmọbìnrin kan ìyẹn ti sá lọ ń bò rí i pé kò sóòótọ́ ọ̀rọ̀ ń bẹ. ṣé rí pé yín méjì ló kù ń bẹ ó ṣẹpẹrẹ Adétóhùn mọ̀ yẹra Ìyábọ̀ Òjó ṣó o mọ̀ pé ìwọ ló mọrú ń tọ́jú rẹ rí lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ìwọ ló mọrú ẹ̀san tọ́lọ̀ ń kó fún ọ lábẹ́lẹ̀ ò lè kígbe jáde ni. ṣé bí lójú o máa fò mọ́ òkú olókù orogún olórogún tó mú sọ́dọ̀ òwò tójú ẹ̀ rí nígbẹ̀yìngbẹ̀yìn èrè kí ló jẹ̀bọ̀ Ìyábọ̀ ìdí máa tó ò ti lè mú ẹni tó olórèpù ẹlẹ́ẹ̀mẹrin àwọn ìyá tó bí ẹ lọ́mọ wọn ò gbé lọ sí tọlọ́pàá wọn ò tí mọ́lé ó dẹ̀ tún wá fẹnu ara ẹ sọ ẹni tẹ́ ẹ̀ bó kó ń di ọmọ tẹ́ ẹ̀ yẹ abẹ́ ọmọ wò dókítà ò lọ yẹ abẹ́ ọmọ wò ẹ dẹ̀ tí mẹ́wọ̀n kẹ́ lè bá àmọ́ pé kì í ṣẹ̀wọ̀n yín ni bàbá Ìjẹ̀ṣà lọ ṣe. àkọọ́lẹ̀ ti dúró tó sì jẹ́ pé kò sẹ́ni tó lè escape àkọọ́lẹ̀ láyé yìí. ẹ̀yin abiyamọ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ọ̀rọ̀ abiyamọ ni mò ń sọ fún yín. ẹ rọra bú bàbá Ìjẹ̀ṣà ǹjẹ́ gbọ́ ẹ rántí àti sùn ẹ bọ́kùnrin ẹ bóbìnrin ọmọ yín ò ní rẹ́jọ́ àti rẹ́ni tán lè lọ tó lè sì sọ pé àwọn jọ ń lọ ni ẹni ẹlẹ́ni tí ń ta sìgá tí ń ṣe gbogbo ẹ̀ tó dúró tí oníṣìgá wọ́n dẹ̀ lóun náà wà lára wọn ó mà lọ ẹ̀wọ̀n olè náà mọ̀ láàpè ẹ lọ ronú wò ẹ mọ̀ ya bí amọ̀ òsì ẹ mọ̀ ya single mother yà kò sẹ́ni tó máa fetí gbọ́ pé wọ́n rèpù ọmọ kékeré tára ò ní ta bọ́tí ẹ̀ rí dájú tí dókítà tó ṣe tó jẹ́ bíi Adétóhùn ṣe bí wọ́n rí dájú wọ́n dẹ̀ ṣe àyẹ̀wò sí ni wọ́n mọ̀ fi dá irú ọdún yẹn fún ǹjẹ́ yín mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà lè jáde ó jáde tán ó mọ̀ yà yín lẹ́nu kẹ́lẹ́ bá a mọ̀ pé ẹ̀wọ̀n tẹ́ ẹ fi sí wọ́n sèvù ẹ̀mí bàbá Ìjẹ̀ṣà nítorí ẹ lè rán ayákìlà lọ pa torí ògo tó wà níwájú bàbá Ìbàdàn tẹ́ ẹ fẹ́ kó tẹ̀ lọ́wọ́ ẹ wá dúró kọ́ńtíráàtì tọmọkùnrin ti gbà tẹ́ ẹ sì mọ̀ 1 ẹ fẹ́ kó mú in mọ́ra ẹ sì fẹ́ máa bá sùn lọ́kọ̀ọ̀kan kẹ́ ẹ máa pín bá sùn pírínsẹ̀sì olégbò tó jiná ni wọ́n tọwọ́ bọ̀ egbò yín ò lè jiná láé àfi
àfi tó o bá jẹ́wọ́ in tó wà láàrin ìwọ àti bàbá Ìjẹ̀ṣà, àfi tó o bá jẹ́wọ́ ọmọ rẹ kódà kó tiẹ̀ jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ ọmọ ọdún 4 o dẹ̀ lo adopt ọmọ o dẹ̀ lo fẹ́ bímọ láyé ẹ kì í tó sọ ọmọ ẹ wọ́n wá fi kọ́kọ́rọ́ sí nídìí o rí ìrìn rẹ̀ ta ní wẹ̀ fọ́mọ wọn ò wá sọ fún ẹ ibẹ̀ òsì dégbò kò ṣe kan títí ọmọ yìí fi lọ́mú tára àánú ilé láńlẹ̀dì bí tẹ́nàntì yín tí tó ń bá a sùn. ẹ wá jẹ bàbá Ìjẹ̀ṣà pé wá ṣeré tíátà tó jẹ́ pé eré tíátà tó jẹ́ pé ń bára yín sùn pàṣípàṣí bàbá tó fẹ́ràn bàbá Ìjẹ̀ṣà ti kú nínú gbogbo índọ́sírì yẹn bàbá yẹn nìkan ló fẹ́ràn bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run ti mú sọ́dọ̀ ọ̀rọ̀ tó sì sọ ó ní yóò lẹ́yìn ó mọ̀ lẹ́yìn ó lẹ́yìn Ìyábọ̀ Òjó mọ tójú rẹ̀ rí ni kò ìwà tí ì tàn má gbàgbé pé bàbá Ìjẹ̀ṣà tó wá lè kankan mọ́ yìí ǹjọ́mọ̀ rẹ Priscilla ǹjẹ́ kò sọ fún ẹ yí pé kí ló dé tó o fi sọ báyìí tó o fi wà nínú ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà wá búra níta tọmọ yẹn ò bá kìlọ̀ fún ẹ ó sì ti fi ọmọ ìsọ́dọ̀ bàbá Ìjẹ̀ṣà rí tó jókòó tí o ń gbò bá orí burúkú lọ tó o bọ̀ Ìyábọ̀ ẹni o máa pè lẹ́jọ́ àpọ̀ o ò lè pa bàbá Ìjẹ̀ṣà lẹ́nu mọ́ wọn ò bí aláìya anybody yín dà ẹ jẹ́ kó jáde kó sọ̀rọ̀ ó ti lọ ẹ̀wọ̀n ó ti dé ǹjẹ́ gbọ́ òun ni kó sọ́ra rẹ̀ tó o bá fẹ́ bá obìnrin kódà tó o bá fẹ́ fẹ́ obìnrin tó o fẹ́ yan girlfriend ọkùnrin ni ẹ́ bó ṣàdélé bọ̀ máa fẹ́ kò sí yàtọ̀ òbòdì kò sí yàtọ̀ ní òbò wèrè o ǹjẹ́ o ti gbọ́ ojúlẹ̀ ń dó ẹ̀yin ọkùnrin ojúlẹ̀ ń dó àbáwọn celebrity kan pancake náà fi gbogbo amọ̀ tó yẹ ká fi ṣe kòkò gbogbo ẹ̀ náà ti sán mọ́jú tán bá fọ́ tán wọn ò yàtọ̀ sí kàákàá bòtò èmi arúgbó yìí mo fáìn jù wọ́n lọ torí wọ́n ti fi kerosene powder wọ́n ti fi bara wọn láyé jẹ́ wọ́n ti fi bojú ara wọn jẹ́ wọ́n ti mú gbogbo èékánná ẹ̀dìẹ wọ́n ti so mọ́ra tán wọn ò ṣe níwọ̀nba fẹ́rẹ́jókí àwọn olòṣìkà ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkùnkùn ìwọ Bọ́lá mùnáfìkì ọ̀dàlẹ̀ gbére aláìníròònú ó tiẹ̀ lé ló gbé àtẹ̀kalẹ̀ lẹ̀ lólóhùn ó ń ṣe jọ́nálìsì kó mọ interview àwọn èèyàn gbogbo àwọn ẹni tó ti interview tán ti wá ba ilé wọn jẹ́ nínú ọ́fíìsì rẹ̀ tán ti wá báyàn jẹ́ nínú ọ́fíìsì rẹ̀ tán ti wá rojọ́ ilé wọn nínú ọ́fíìsì rẹ̀ tó o bá apologize fún gbogbo wọn pátá gẹ́gẹ́ bó ṣe ṣe fún Ìyábọ̀ wà láìtàláì èpè àárọ̀ èpè ọ̀sán yóò mọ̀ mú ẹni fún nǹkan tó ṣe yẹn ṣé tó bá wá yóò mọ̀ pé lẹ́yìn wípé bàbá Ìjẹ̀ṣà dákun só mọ̀ Ìyábọ̀ Òjó kìnìkan irọ́ ló pa Ìyábọ̀ Òjó òjá máa ń pa èèyàn bí rẹ nìyábọ̀ Òjó njọgbọ́ èèyàn bí rẹ nìyábọ̀ Òjó tó bá jẹ́ pé ìwọ náà ti wà nú ẹgbẹ́ òkùnkùn ni tán dún mọ̀húrú mọ́ ẹ lọ pátì orí nẹ́ẹ̀tì ó gbóná mọ́ ẹ gbà bí mo ṣe sọ fún ẹ kódà orí TikTok wọ́n máa tìkabọ̀ ẹ ní dídá àgàgà wọ́n tún gbọ́rọ̀ Lizzy wá bá ẹ o interview wọ́n wá yàkàyàkà Lizzy lọ́dọ̀ rẹ̀ akúdùnú tapo sílẹ̀ kí ẹ o mọ̀ gbé ṣòwò yẹn wálé òfin pawó o dẹ̀ fẹ́ náwó yẹn ó ná fọmọ ẹ ó ná fọkọ ẹ àbí bẹ́ẹ̀ kọ́ bàbá Ìjẹ̀ṣà ó yẹ ẹ lọ sọ́dọ̀ Ayéfẹ́lẹ́ kẹ́ ẹ ní kó gbé fídíò rẹ̀ wálẹ̀ Oríyọmí Hamzat àìmọye ló ti gbà ẹ̀ lè ní kọ́ mọ́ gbà ń tó nígbà àgbà wa búra bẹ́ẹ̀ ò bá ṣe ọ́ rí bóyá wọn ò jábàálẹ̀ ẹ̀yìn náà níta bóyá gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí a mọ̀ ta ló mọ̀ including of me kò sẹ́ni tó mọ̀ ṣẹ́yìn bí wọn ò tiẹ̀ bí ló fọ́ ẹ̀yìn ṣẹ́yìn náà ò rẹ́ẹ̀pù ọkọ ọlọ́kọ rẹ́ẹ̀pù ọkọ ọlọ́kọ ẹ̀yin onírasẹ̀ ìkà ẹ̀yin ẹlẹ́gbẹ́ òkùnkùn Adélébọ̀ tó bá bàbá Ìjẹ̀ṣà ní Island tó bá sùn kọ̀ǹpútà ló fi gba okó lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà mú tuntun sọ kò wá jáde kó ní wọ́n fẹ́ rẹ́ẹ̀pù ẹ̀yin náà sì gọ́
àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà gọ̀ ẹ̀ wọ́n á ṣe ìyá mọ́mì kinní kan ẹ̀yin ìranù mọ́mì yín tí kò ní pósù mẹ́fà tẹ́ẹ̀tún fi máa ṣépè léra yín kò ní pọ́dún kan tẹ́ẹ̀tì máa ṣépè léra yín tá ń lọ́ọ̀rẹ́ òfò ṣé ẹ̀ lè dá dúró ni ṣé dandan lọ̀rẹ́ ni ṣé dandan ni kágbéra ẹni gẹ̀gẹ̀gẹ̀ ni ọmọ ìyá mi gan tí ń bá rí i pé tiẹ̀ fẹ́ pọ̀ jù yóò fẹ́ kọ́ mi láyà jẹ́ máa lé tèfètèfè jábáyá. ngbà bá ti ń ṣiṣẹ́ mi tí mi ní tọrọ ti ṣé kí n máa wá gbọ̀n jìnnìjìnnì léyìn lórí ni ẹ̀yin ìkà ẹni bí. Bọ́lá ń tó dánwò yìí wàá jẹ́ kó o jójú bẹ́ẹ̀ lọ kó o máa fi para jù bẹ́ẹ̀ lọ mo lérò pé wàá gbádùn ààrẹ àfi tó o bá gbé gbogbo fídíò àwọn ẹni ẹlẹ́ni tán tí wàá balẹ̀ wọn jẹ́ fún ẹ lórí nẹ́ẹ̀tì tó o bá gbé kalẹ̀ tó o sì tọrọ apọ́lọ́jì fún gbogbo wọn lóòótọ́ lè nísinmi Adétóun òun náà lẹ́nu ọ̀rọ̀ ó wá sọ pé bàbá Ìjẹ̀ṣà mo wò ó níjọ́ òní ló sẹnu bí ẹnu asín gbogbo òran rẹ̀ pátá kò rí dókítà yọ o ẹ̀gbọ́n ẹ̀ dókítà kò rí yọ o tó tiẹ̀ jẹ́ pé òun yìí ọmọ kékeré tí bá ọmọ ọ̀dọ̀ ní bá sún pàṣẹpàṣẹ tí wọ́n sì tẹ́ẹ̀sì ọmọ yẹn tẹ́ẹ̀sì ọmọ tí bàbá Ìjẹ̀ṣà ẹ wá rù lọ ṣẹ́